Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Máa ṣe rere láyé mi, máa ṣe rere. Máa ṣe rere láyé mi, máa ṣe rere. N ò ní ṣèkà láyé. N ò ní ṣèkà lọ́run, kò tiẹ̀ sáyè lọ́run ni. N ò ní ṣèbàjẹ́ ọmọ làkejì. Máa ṣe rere láyé mi, máa ṣe rere. Mo ní bí OPC Gani bá ń gbógun, ẹ ṣáà máa hùwà rere o. Bí OPC Gani bá ń gbógun, ẹ̀yin ẹ ṣáà máa hùwà rere. Àbábàbọ̀ oníṣẹ́ ọwọ́ ẹ̀, ó ti dá mi lójú. Iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó gbẹ̀dá là. Bí OPC Gani bá ń ṣe bí, ẹ ṣáà máa hùwà rere. Ọgbọ́n jagbára lọ. Ọgbọ́n ó jagbára lọ. Làwọn bàbá wa fi máa ń sọ wípé alágbára tí ò lérò bàbá ọ̀lẹ. I love you too, sir. Bàbá mi Sulaiman. I love you. Ọlásẹ̀yìndé Ọmọníyì. Ẹ ṣé gan. Ọgbọ́n ju agbára lọ. Alágbára tí ò lérò bàbá ọ̀lẹ ni. Àwọn àgbà àjọ̀hún àná wọn ní ẹja fi ọgbọ́n kún agbára. Wọ́n ní ìrò mi tó ń jó, onílù ẹ̀ ń bẹ létí omi, ó bẹ nísàlẹ̀ odò tí ń lù ó fún. Ó máa ṣe o. Wọ́n ní lágbájá ò kàwé, ẹ má jẹ́ ń lo lágbájá. Wọ́n ní Sunday Igboho ò kàwé. Wọ́n ní illiteracy ní Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá. Ṣùgbọ́n ọgbọ́n tí ń bẹ lórí Sunday Igboho ó ju ti baba ńlá baba wọn lọ. Ìmọ̀ tí Sunday Igboho ní, àwọn tán sọ pé wọ́n kàwé, ṣé wọ́n ní? Wọ́n ní nínú ìwà àti nínú ìṣe àtọgbọ́n ní Yorùbá ti máa ń mú ọmọlúàbí, wọ́n lè jáde nílé rẹ̀. Ẹ wo bó ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀, ó dẹ̀ tó, ó tó. Alábàjọ táwọn bàbá wa jọ̀wọ́n àná fi máa ń sọ wípé ọ̀tọ̀ lọ́gbọ́n ìwé, ọ̀tọ̀ lọ́gbọ́n ìwé, ọ̀tọ̀ lọ́gbọ́n abínibí, ọ̀tọ̀ lọ́gbọ́n àmútọ̀runwá, òun là ń pè ní abínibí. Ọ̀tọ̀ ni ọgbọ́n ìdílé tènìyàn ti jáde pé ká kọ́mọ kó gbẹ̀kọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló jáde nílé rẹ̀ tá a kọ́ tí ò gbẹ́kọ́. Àwọn kan wà wọ́n máa sọ wípé wọ́n ní ọmọ yẹn sọ̀rọ̀ làákàyè, ó sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Wọ́n ní ẹ mọ ìdílé ibi tó ti jáde wá ni, ẹ mọ ọmọdé tó ń ṣe ni. Ẹlòmíì á jáde wọ́n ní ẹ má dá lóhùn, ọmọ oníbìníran dẹ̀ ni o, nídìílé bàbá ó ní bíbí ire o, nídìílé ìyá ó ní bíbí ire o. Àmọ́ bí tó ti yà ó, àmọ́ bí tó ti rí ìwà burúkú, ìwà garanmanyan tó wù yìí, ìwà papanlági. Irú àwọn bẹ́ẹ̀ la máa ń sọ wípé kò jọ ìyá, kò jọ bàbá. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìwà dẹ̀rẹ̀ ní júwe èèyàn láwùjọ. Sunday Igboho gbọ́n, ó gbọ́n, ó lọ́gbọ́n, ó lọ́gbọ́n tìdílé, ó tún lọ́gbọ́n àmútọ̀runwá. Ó lè má lọ́gbọ́n ti education, ìwé. Olórin kẹ́kọ̀ọ́ ń jọ̀wọ́n àná, ó ní grammar not my language. Àbáwo ẹ mọ̀ pé Ọlọ́run ò fún mi lẹ́bùn orin kíkọ, èmi lèmi ń fọ́ọ̀sì ara mi láti kọrin. Àwa kan wà, a lọ sí yunifásitì, but we went to the University of Tailoring. Kí télọ̀ odidi aṣọ lẹ máa gbé wá sọ́dọ̀ télọ̀. Tẹ́ ẹ bá débi títí lọ ti ń gé aṣọ yín, ẹ fẹ́ lè ṣépè fún, á dẹ̀ tó papọ̀, á ṣe wọ̀ fún yín. Ọgbọ́n kan náà nìyẹn. Arìndè kì í kọ́ télọ̀.
ọ̀rọ̀ wọn mi ò fẹ́ bá dá sọ̀rọ̀ wọn bọ̀dì ṣùgbọ́n ẹja gbọ́. Wọ́n ní ó pàdé àgbà lọ́nà ó ní kó yá ẹ lọ́gbọ́n. Ó mọ̀ bóyá ó rìn dìkú ni. I now know the problem of Ghanaian dance. Mo ló fi jẹ́ wípé ògo Sunday Igboho ògo ńlá tó ń dààmú àwọn OPC Gani ìkẹjáde títa náà lára àwọn àgbààgbà tá a rò pé ọgbọ́n la máa bá ládọ̀ ẹ̀. Ẹ má bínú. Hello. Yes sir. Ẹ káàárọ̀. Okay. Bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ ẹ pè mí nírọ̀lẹ́ okay. Ó yàtọ̀ síra wọn. Sunday Igboho ògo ńlá tí ń dààmú Gani Adams àtàwọn ìsọ̀gbè tó ń tẹ̀lé lẹ́yìn. Sunday Igboho kàwé bọ̀ tó rìn máwọn tó kàwé tó tún ní ọgbọ́n inú tó ní làákàyè ẹni sí àwò. Kí Sunday Igboho tó ṣe anything á pe bàbá Olúbàdàn. Kọ́mọdé yẹmọ tó ṣe nǹkan kan torí òun rí wípé àṣìṣe tàkọ́kọ́ kò yẹ kóun tó ṣàṣìṣe lẹ́ẹ̀kejì. Á pe bàbá wa Olúgbọ́n. Á pe bàbá wa ẹni kí n máa dárúkọ wọn lọ. Tẹ́tí pọ̀ ẹ máa jí Sunday Igboho wò àwọn tí ò lọ́gbọ́n tó pera wọn lọ́lọ́gbọ́n. Á pe àwọn ọ̀tọ̀kùlú pé sà nǹkan báyìí la fẹ́ ṣe rìn báyìí. Òun ló fi mú èèyàn kan tó lóun ti ń wá approval more than 6 years tí wọn ò fóun torí pé kò sọ́gbọ́n. And they did not have anything to offer the Yoruba race. Bàbá mi àti ìsìgbàdé ṣeré mo pè yín lánàá kò wọlé adára fún yín ìníwá yín tí ojú òní tì yín. Mo wá jókòó, what is the problem of Gani that he did not achieve anything? Mo wá rí bàbá kan tó wá jáde síta nígbà tó ju ọmọ Yorùbá kan sómi ní Bàdágìrì nígbà tí kìnìún kan ṣẹlẹ̀ ní Ìdí Àràbà a jẹ́ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò of Lagos nìkan lè jẹ́ nìyẹn. A jẹ́ wípé OPC Lagos nìkan ló wà lọ́wọ́ yín nìyẹn. Why are you calling yourself OPC of Yoruba land? Why are you calling yourself Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land? Why are you calling yourself the Olórí Ògo of Yorubas? Èkó nìkan dúró ṣé àwọn ará Èkó gan lè pè yẹ ní achievement? Ni mo fi ní pé tẹ́nìyàn bá pàdé àgbàlagbà lọ́nà tó bá ní kó yà ń lọ́gbọ́n ẹ mọ̀ bóyá àgbáyé bóyá ẹni tẹ́ rò pé àgbáyé bóyá ó dìde ìrìn dàgbà ni. Ṣẹ́rí the problem of the Ghanaian Adams is those people that surrounding him. Although àwọn náà ọgbọ́n jìbìtì tánjọ́ lò tánjọ́ gba ìpín onípín lọ́wọ́ àwọn tó ní nǹkan ní ò jẹ́ kí làákàyè wọn ṣiṣẹ́ lára àwọn náà jọ lò tán lọ́wọ́ àwọn bàbá fẹ́ẹ́ di fashion sẹ́yìn. Lẹ́mi wa tẹ́ bá wo program bàbá yẹn rí kó ti sọ̀rọ̀ náà láàárọ̀ yìí mo ní píṣọ̀ àwọn bíbá yìí. Tàbá ní a ní orú àwọn ilé yìí tẹ́nìyàn bá dẹ́gbẹ́lẹ̀ tó bá forú àwọn ilé jẹ́ bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ bàbá ńlá fẹ́lẹ́ ọ̀ni wọn àní kò ní sí àṣeyọrí kankan fún wọn. Tẹ́nìyàn bá lóun dẹ́gbẹ́lẹ̀ orí bàbá ilé yìí pé ara àwọn bàbá ìsàlẹ̀ òní ẹ rí i pé kò ní sí àṣeyọrí kankan fi irú ẹgbẹ́ bẹ̀. Kéèyàn ló ń dẹ́gbẹ́lẹ̀ ni o òun dẹ́gbẹ́lẹ̀ ẹ gbọ́ èèyàn wá dẹ́gbẹ́lẹ̀ ó wá fẹlẹ́ jẹ bàrẹ̀ jíròrò adviser àbí ṣe bí ìròrò yes adviser ọmọ bàbá eléwúrẹ́ tí ń di ewúrẹ́ lọ́dẹ òmu kí lẹ rò kó wà nínú ọpọlọ yìí ọpọlọ eléyìí kí lẹ rò kó wà nínú ọpọlọ eléyìí ọmọ kékeré ni o agbádá sọmí darúgbó ni o kí lẹ rò kó wà nínú ọpọlọ eléyìí this is dada àsìkò láyé
tí àwọn ọmọ ọdẹ òmu ló pè mí pé bàbá ẹ̀ máa ń jí ewúrẹ́ ní ọdẹ òmu. So tẹ́nìyàn wá dá ẹgbẹ́ kan lẹ̀ kó wá kú irú àwọn eléyìí jẹ́ adviser. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí lè sọ síta, ọ̀rọ̀ òpònú ni. Ẹ ti gbọ́ ti bàbá ilé náà tó lóun ọmọ Ìjẹ̀ṣà. So tẹ́nìyàn bá rú àwọn eléyìí lára ń di ẹ̀ tán sọ̀rọ̀ àǹdí èèyàn, achievement wo ni irú àwọn ẹgbẹ́ yẹn fẹ́ ní, torí pé kò sí kankan lórí wọn. Àsìkò láyé mo wá ń wò mo ní sókè, that is the problem of Gani, kò lólùmọ̀ràn gidi. Mo wá rántí ọmọ yìí, ṣé mo ní fídíò ọmọ yẹn ń bí báyìí? Ara kaporo gogogogogogogo ṣó wà ń bí báyìí? Àmọ́ èdè sí níbẹ̀ yìí o, Lódùmarè kò sí ń bí báyìí. Ọmọ tó sọ wípé adviser àwọn Gani lòun fẹ́ rí, níbi tẹ́lẹ̀ bá ti wà náà tó ń kódà ní àwọn àgbà ẹgbẹ́ OPC, àwọn tó jọyìn OPC lánàá. Irú ìmọ̀ràn wo lẹ fẹ́ expect lórí ara wọn eléyìí? Irú àwọn àṣeyọrí wo lẹ rò pé lè jáde? Ṣé ẹ rò pé nǹkan rere lè jáde látọ̀dọ̀ wọn eléyìí sí ọ̀dọ̀ Yorùbá? Dùn ká máa wọ́n àti lo Yorùbá fi méèkì owó bọ́n ṣe é ṣe, ká máa wọ́n àti lu Yorùbá ní jìbìtì. Let me now give you one example. The example, mo dẹ̀ fẹ́ kẹ́ máa bá mi fi ọgbọ́n gbé, mi ò fẹ́ pẹ́ lórí program yìí. Mi ò fẹ́ pẹ́ lórí program yìí, but mo fẹ́ kẹ́ jẹ́ bá mi ṣe kíni, kẹ́ bá mi fọgbọ́n gbé. Wọ́n dúkùkù lájà kò kan èmi, olódodo ò ní kú sípò òkà, èmi ò dẹ̀ ní parọ́ mọ́ wọn. Ṣẹ̀gbọ́n mi ń tán bá ṣe làwa máa sọ pé wọ́n ṣe. I will never do arabus for them. Let me give you one example. Gani jáde ó ní initiative, so correct. Initiate. Ẹ lò sẹ́jẹ̀. Pé òun ló ń ṣe àgbékalẹ̀ Àmọ̀tẹ́kùn. Abẹ́ ti gbàgbé. Òun ló ń ṣe ní initiative, yes. Ó ní nígbà tán máa gbé kalẹ̀, ó ní wọn àjẹ́ kó ń dá sí mọ́, pé àwọn olóṣèlú gbà á. Wọ́n à ṣe wá gba èrò ẹkùn, wọ́n ṣe gba Àmọ̀tẹ́kùn lọ́wọ́ ẹ̀. Nígbà tán rí pé kò sí làákàyè lórí ẹ̀. Nígbà tán rí pé àwọn tó sọ̀rọ̀ à ń di ẹ̀, òpònú ni wọ́n, ayírada ni wọ́n. Àwọn yẹn wá wò pé eléyìí, number one, the only thing that Gani Adam have PhD in it ní ìgbéraga. He have PhD in ìgbéraga. Kí ẹ gbọ́ mi? He have PhD in ìgbéragas. Àwọn yẹn wọn àdá lóhùn. Out of that state government, tájọ wa Gani Makinde wá fàmọ́ra ó fi jẹ́ commander Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ state. I can tell you today that the problem tí Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ state, Gani contribute to it. Ẹni kì í ṣe àwò, kí ni achievement Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́? Ìbéèrè ni tí ò rújú. Kí ni achievement Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́? Àwọn fúnra wọn ló jáde síta pé incident tó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ yìí over 300 ló pé tán ti lose nínú àwọn ọmọ wọn, pé wọ́n kàn ń pa wọ́n bẹ́ẹ̀ nípa ẹran ni. Ẹni tí wọ́n fi jẹ́ commander Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ tí wọn ò lè record success ẹyọ kan, ó dẹ̀ ń pèrè àlè lórí ogun gbogbo ilẹ̀ Yorùbá káàpàtà. State tó ń claim pé òun ti wá, state tó ti dàgbà ní Ondo state, tán dàgbà ní Ondo state is not from Ondo, but mo lè sọ pé Ondo náà bí sí, but origin is from Tapa, ìyẹn Gani Adams.
nígbà tán dá Àmọ̀tẹ́kùn lẹ̀ nígbà tán dá Àmọ̀tẹ́kùn lẹ̀ ní Èkìtì bíbẹ̀ lára àwọn tó jẹ́ general retired general officer náà lọ mú pé come ahead ògo ni ẹ nígbà tó wà ní service ó perform excellent. I know the same thing from Ọ̀ṣun ó dáhùn pé ogun náà gbà yes. Akérédolú ò ṣe mú Gani pé ó jọmọ Oǹdó kò jọmọ Oǹdó bọ̀ tó Oǹdó ló tọ́ dàgbà ìwọ náà yẹ máa bọ̀ wá lo experience tó need your knowledge láti mú Àmọ̀tẹ́kùn sókè but Akérédolú did not call him kò tí ẹ wo sáìdì ọ̀dọ̀ títí ẹ̀ àfi tá a bá máa tanra wa jẹ ní ilẹ̀ Yorùbá lẹ́nìí the state tí Àmọ̀tẹ́kùn ti perform excellent jù Oǹdó ni they perform excellent bóyá tí Akérédolú bá lọ mú Gani náà bóyá failure ni ṣé ẹ bá mi fi làákàyè bá ọ̀rọ̀ mi lọ bóyá t'Akérédolú bá pe Gani dá ọmọ Oǹdó ni ẹ lóòótọ́ bàbá ẹ lè má jẹ́ Oǹdó bọ̀ tó Oǹdó láti tọ́ ẹ dàgbà ọ̀yá because ó wà lára àwọn tó ń pariwo kádà Àmọ̀tẹ́kùn lẹ̀ ìwọ gan ó lóun lòún sọ Àmọ̀tẹ́kùn ní Àmọ̀tẹ́kùn. Ondo State did not call him ẹni tán gbé síbẹ̀ perform excellent nígbà ayé Akérédolú. Ó perform excellent. Ọ̀yọ́ tí wọ́n ti fi jẹ́ commander ẹ̀rí in-laws tí ó ń gbé kiri ní Ṣèyí Mákindé ló gbé fún as a commander of Àmọ̀tẹ́kùn in Ọ̀yọ́ State. Kí ni achievement yẹ ní Ọ̀yọ́? It is because he did not have olùmọ̀ràn gidi. Sunday Igboho tó lólùmọ̀ràn gidi tó rìn máwọn àgbà pé nígbà tá à ń tariwo káàkiri ńgbà yẹn lọ́wọ́ ànígbà akí ọgbọ́n ọmọdé bọ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí ọmọdé gbọ́n àgbà gbọ́n náà fi ṣe ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ kóòtù òjíire. Sunday Igboho wá ń fi ọgbọ́n kún agbára wá ń jèrè ọgbọ́n agbára àwọn àgbà ẹ wá ń sunkún kiri. Ògo Sunday ló máa pa yín o ẹ sì ń ronú ni òun ẹ máa kú sí ni ẹ wá wo àwọn àgbààgbà tí ń jáde síta lẹ́ẹ̀tì mọ̀ pé bàbú ni wọ́n bàbú they born for bàbú nothing in their head they are only just after money. Ìyẹ̀wá jáde síta orúkọ tó ti fi 37 year build orúkọ tẹ́ ẹ fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá build tẹ́ ẹ pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá táwọn ọmọ yẹn sọ ní Ọ̀kọ́ta pé tó OPC bá ti dé báyìí kò sẹ́ni tí ò mọ̀ OPC ni ẹ ti máa gbọ́ pàpàpàpàpàpà. Kí ló dé tí Àmọ̀tẹ́kùn Oǹdó tí wọ́n fi gbélé lọ́wọ́ nígbà tí wọ́n gbélé lọ́wọ́ they achieve they perform excellent. Ọ̀yọ́ tó gbé Àmọ̀tẹ́kùn lé lọ́wọ́ as a commander they perform woefully. Ọdún mo fi ní pé lára problem tí Ṣèyí Mákindé ní insecurity Gani contribute to it. Ìyẹn jáde síta wọ́n ẹni tó ń control more than 6 million èèyàn ní sórí rí bẹ́ẹ̀ ṣe ń tan ìyọ̀nà Yorùbá tẹ́ ẹ̀ ń fi dúdú pé funfun fún ìran Yorùbá bá àtẹ̀ ṣe pé fún yín èpè máa jà yín. Bí àṣepè fún yín èpè máa jà yín torí ibi tẹ́ ẹ ti ní PhD